bàbá wa MUFTY DIYAR àràbà títí lẹ́gi ẹja tí ń dààmú bú tí ò tóbi ìgbẹ́ ò léegun àmẹ́ni wọ́n bá fẹsẹ̀ tẹ́ ó ti ro bẹ́ẹ̀ bá yọlé ayé yín kú nù téèyàn bá yọlé ayé yín kú ò nínú ayé rẹ̀ ó sì mẹ́ẹ̀. Mufti mà ní kéèyàn ó tó bá débi pé kí gbogbo Ìlọrin ó tó sọ pé ìwọ ni Mufti wa ó ti rìn jìnnà. ọwọ́ ajẹ́lu àwọn àfáà wa àwa wí ọwọ́ àtàn náà ọ̀wá ń pè wọn ọ̀dájọ́ rí wọ́n jẹ́ bí àlìkàlì ebi Mufti la pè é. walau kanati dunya òpònú. tunalu bifitinati. kí ni sẹ́yìn ọmọ kéékèèké tẹ̀ ló kọ́ tẹ̀ ń wo kọ́ kí báyìí kí ni pọ́blẹ̀mù yín ẹ wá fẹ́ máa fi ata yín tẹ́ ẹ bá dẹ̀ wò á gùn ilé yín títánọ̀sì ó sì wọ̀ nǹkan ó sì ṣe ẹ jọ ẹ̀yin tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ bí kánsílọ̀ tí ò wọlé Gaothu máa bọ̀ fáwọn baálẹ̀ ó ń sẹ́tù wọn ni. bí akele ọwọ́ fọdílẹ̀ ọ̀. ọmọ ọlọ́mọ ó ti wáyọ̀nù àwọn àfa ìyá ń wáyọ̀nù àwọn ọba náà. nílùtò àlàlẹ̀ mọ̀rọ̀ ti bí. Gaothu jòkó ọ̀sẹ̀ kan wẹ̀ débẹ̀ àwọn sọ tó gbé ọ débẹ̀ lónìí. wọlé kí n nà má lè ọ̀sẹ̀ kù. kí ló kù nítorí ayé aláyé sí. hadun wa kismatun. bàbá wa Mufti al-Am akin ẹ jágbáre náà ni ilẹ̀ fi gbà pé ká sọ̀rọ̀ kẹ́ ẹ tó sọ̀rọ̀ ẹ̀mí ẹlòmíì ó ti máa wí nǹkan mi gbà lórí Ọlọ́runlọ́mọrúẹ̀ bá sọ Mufti ó fèsì èsì kíni o èsì kíni tí wọ́n lọ dájà sáàrin wa a gbọ́dọ̀ mọ́ gbà àáfàá wa ni Mufti. ولكنما الأوساق حظ وقسمة. bá a sì ṣe máa lò lọ́nu wọ́n ní 21 mòlídì yín ẹ̀rẹ̀ ti wa. بفضل مليك لا بحيلة طالب. àrídùnnú n ò súnlé rẹ lọ búùkù hòtẹ́ẹ̀lì tí n ó dé sí 20, 21, 22. ولكن kí làwọn ọmọ eléyìí ó lò lọ sí táwọn bínú kí ló fẹ́ bínú sí. mo ti sọ fún yín pé mò ń bọ̀ èmi mo wí. ẹ dẹ́kun kí ni ó dá fáwọn ọmọ eléyìí sí tẹ́ẹ̀mà bínú ìgbà tí ń dá fáwọn àwọn tó ṣáájú wo bínú bẹ́ẹ̀ máa ń gbẹ Mufti Gaothu kọ́lé ńgbà táwa náà ń bẹ bí irú rẹ̀ déédéé ń tá a kọ́ náà nì lásìkò tíá àwa náà kọ́lé kọ̀sẹ́ntì ń sùn ta wọn ò sì bínú wa kí ló máa bínú wọn sí kí ló ń wá burú wọn sí. ayé àsìdáwìlì alánìmọ̀tì ọ̀tẹ́dìrí alámàní àṣà àtàlẹ̀ àdàm àṣì àtìtà àlàlà ìfi òkìmí àṣì àtìtà àlàlà ìfi òkìmí lẹ́ ànákàlà wọn tàrídà lìmọ̀ wàkàrà جزاؤك أوسد لي وشد عليك طريق الطلاب. bàbá wa Mufti yẹ kú àìkanra. kàì. Mufti wa sọ fún ẹ pé ẹ jẹ́ kí Ọlọ́runlọ́mọrúẹ̀ ọkọ sọ̀rọ̀ penalty ni fún ọlọ́sùn gbogbo wọn tó ń pè ta ní Ọlọ́runlọ́mọrúẹ̀ ilé Mufti fún mi láàyè wọn your sense is not correct. wọlé kí n nà má lè sàkó ọdún wọ kí sùnmọ́ bifadili maliki làbíhí láti tọ́líbí. ẹ jọ ọkùnrin ẹ jẹ́ kí n máa rójú Mufti bí n bá ti rí wọn ọ̀rọ̀ ọmọ wa. oyè tuntun ló tún dé Mufti fún mi láyè ẹlòmíì ò dojú aago ojú ọ̀kẹ́yìndé yóò máa wá wọ aago àní mo ní lecture ní wò mo ní lecture mo dẹ̀ tún ní lecture nífẹ̀ẹ́ oyin dúró tòsí Mufti ẹ̀dẹ̀dẹ̀ ẹ̀dọ́dọ̀ ọmọ yín ẹ̀ farabalẹ̀ kò sí ń tọ́fà o
ẹ̀yin náà ń lóru ọlá bẹ́ẹ̀ ni o gbogbo ẹni tí ó bá lo ọlá tó tóbi kò lè máa yí ọlá o ọlá yín tóbi ọlá yín bù háyà o kódà ó tún bù ẹ̀yìn mo kí yín èyí tèmi ó gbà lọ́wọ́ Ọlọ́run fún yín ni pé màá tọrọ nǹkan mẹ́rin fún yín tí n bá sì ti tọrọ rẹ̀ èyí tó bá kù nù mí lọ́lọ́run ó fi dá lẹ́jọ́ màá tọrọ ti walatul umuru fún yín àmín Ọlọ́run má gbé yín sánlẹ̀ o àmín wa dawamul afiya àlàáfíà lè fi yanjú tí ń bẹ lẹ̀ yìí o torí iṣẹ́ ń bẹ lọ́rùn yín gan iṣẹ́ ń bẹ lọ́rùn yín wa dawamur rizqa Ọlọ́run jásí kì í yan máa lọ wájú wa qubulul amal Ọlọ́run kò gbàṣẹ yín wọlé àmín la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. mo kí gọ́ọ̀mẹ̀ntì ìjọba àwọn tiwantiwa Nigeria limited nù àyè ti jẹ́ baba mufti ẹ̀ fowó lẹ̀ torí Ọlọ́run mo fi ṣe àtòrí àtúbọ̀tán rẹ̀ láàgbọ̀ èmi ni ó dé nfẹ́lẹ́ o owó àwọn aṣáájú ó ní téèyàn fi ṣe téèyàn bá fẹ́ náwó ogún níta ọ̀fẹ́ ọkàn kún nù tàwọn aṣáájú bó ti yẹ kọ́ máa rí èyí ò sínú tèmi yànjọ wa jámọ́ra wa lọ. ìjọba gọ́ọ̀mẹ̀ntì.